Only Jesus TV. Àgbàlá Gabriel ẹ̀dá kan tó yàtọ̀ ni o. Ẹ̀dá arákùnrin yìí ẹ̀dá kan tó yàtọ̀ ni o. Mo tún bá èèyàn pàdé o. Paul sọ̀rọ̀ kan, Paul apostoli, ó ní èmi òǹdè nínú Kristi. Ṣé rí ká rí pé ọmọ ẹnìkejì ọmọlàkejì ẹni ó ní ayọ̀, ó ní ìdùnnú. Ẹ wò, a ti dè Àgbàlá Gabriel mọ́ ìkóríta yẹn o. Iṣẹ́ ìránṣẹ́ yẹn a ti dè mọ́ inú ìdè yẹn o, pé ọmọlàkejì ẹ̀, pé ọmọ ènìyàn bíi tiẹ̀, pé ó rí pé ó kúrò nínú ìṣòro, ó kúrò nínú ìbànújẹ́, pé ó mú ọgbẹ́ ọkàn kúrò nínú ayé ènìyàn. Ẹ wò, mo gbóṣùbà fún Àgbàlá Gabriel o. Ṣe rí Àgbàlá Gabriel ẹ wò yẹn o, ó ti wà, ẹ wò, ó ti dúró bí wákàtí méjì tó ti ń wò ìyá yẹn. Ta ni ìyá yìí? Ẹ wò, ẹ ti rí ìyá yìí rí o. Báwo ló ṣe jẹ́? Fídíò yìí máa ṣàlàyé gbogbo ẹ̀ fún yín dáadáa, àti ohun t'Àgbàlá Gabriel wá ṣe ń sìn, gbogbo ẹ̀ lẹ máa rí. Ẹ ṣáà mi share, ẹ jẹ́ kó lọ viral gan bẹ́ẹ̀ ṣe ń share ẹ̀. Lórúkọ Jésù, Ọlọ́run yóò share ire àti àánú kàn wá. Ẹ ṣe, ó yá, ẹ jẹ́ ká dìjọ máa wò ní ṣó, mò ń bọ̀. Báwo ni? Ọ̀rá o, ẹ̀yin náà wà ń bẹ̀ o. Ọ̀rá o, ẹ̀yin náà wà ń bẹ̀ o. Ọ̀rá o. Ẹ má bọ̀, ẹ wá dúró báyìí. Ṣé àlàáfíà ni wà? Ṣé ẹ rántí obìnrin yìí? Ṣé ẹ rántí màmá yìí? Tán ṣe operation gbà yẹn. Abẹ́jú ni mo ní wọ́n ti rọ́ṣẹ̀ ṣàánú mi torí ọlẹ́mọ jẹun kú. Ṣé wọ́n láti fi hàn yín yẹn? Mo ti dúró sí títì ń bẹ̀ yẹn, in fact close to 2.5 hours. Mo ṣáà dúró báyìí. Over 2 hours wọ́n ta nǹkan kan. Bóyá kò pẹ́ ẹ̀ lẹ́nìkan àbí èèyàn méjì ṣe wàhálà. Èló lẹ́ ń tàwọn àgbàdo. 100 naira ní sà. 100 naira. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo ohun tó dẹ̀ wà ń bí tó ìlú báyìí. Ojú àgbàdo 2000 naira ló sà. Kò ju 2000 lọ. Bẹ́ẹ̀ ni sà. Ṣé àgbàdo yìí báyìí lè wá fi ń tọ́jú àwọn mẹ́rẹ̀ẹ̀rin? Mo máa ń lọ gbà lóko gan náà ní dájì. Mo máa ń gbà àwọn rẹ̀ ni. Ẹ dìde. Sọmọ mi lè bá a jẹun. Torí kò sí nǹkan kan láti gbà tí mo ṣe operation gbogbo kan tí mo ní pátá mo ti tà. Mo fẹ́ ní kí n mọ̀ lóko àgbàdo. Láti bẹ̀ ti ṣe operation yẹn tán kò sí nǹkan mọ́. Wọ́n lè wá fi ń tàgbàdo yìí. Bẹ́ẹ̀ ni pé káwọn ọmọ mi rí bi jẹun. Pẹ̀lú àwọn ọmọ mẹ́rin. Bẹ́ẹ̀ ni sà. Ìkẹrìnà. O lè lè sà. Ilé táwọn náà tó wá bá yín jókòó síbẹ̀ yẹn. Àjọ ọmọ jókòó nígbà tí tajà tí mo ṣẹ́wọ́. Ẹni? Nígbà tí ṣẹ́wọ́ sà. Torí kò di sí mo máa ń lọ, máa ń tà fún mi láwìn ni. Torí pé ní ẹlẹ́ni tó lówó lọ́wọ́ kò tajà fún mi. Mo kàn lọ bẹ̀ lásán. Ẹgbẹ́ mi ló fún mi ló 2000 pé kí n lọ rí tà káwọn ọmọ mi ó fi lè jẹun. Mo ń gbà láwìn ìgbà kò tajà fún mi nítorí pé àwọn èèyàn pọ̀ lóko. Wọ́n pàkíyèsí mi sí yín ni torí àwọn láràn lọ́wọ́ ń gbà yẹn bẹ̀ṣẹ̀ mọ̀ ẹ̀kọ́ kan máa rí wọn. Wọ́n wá ní àpé ibẹ̀ ẹni tí ń tàgbàdo ń sìn. Mo tẹ̀ wá ṣe bóyá ń ta àgbàdo àpò ńlá lèmi ti ẹ̀rù. Mo wá so gbogbo tẹ̀ ń tà lélẹ̀. Gbogbo tẹ̀ ń tà lẹ̀. Ń gbọ́ ṣé gbogbo tẹ̀ ń tà ni? Kí lórúkọ tẹ? Bọ́sẹ̀. Kí lórúkọ tẹ? Esther. Kí lórúkọ tẹ? Mary. Wọ́n kọ́? Ọkọ yín kọ́? Ọkọ mi àti bọ́n ti lọ náà lásìdẹ́ǹtì tó yẹ lè jìkà. Kó tí wàá wà níbẹ̀ ni ó lásìdẹ́ǹtì tó yẹ lè jìkà. Wọ́n lásìdẹ́ǹtì ni kì í ṣe pọ́ sá lọ. Ó lásìdẹ́ǹtì. Wọ́n lásìdẹ́ǹtì. Ó lásìdẹ́ǹtì. Kó tó di pé lásìdẹ́ǹtì. Kí ló wá ṣe yín tẹ wá rí báyìí? Ibẹ̀ ti wà òkè. Kò sátìjẹ àti mu. Ibẹ̀ ti wà òkè pẹ̀lú àgọ́ ara yín. Ó jẹun mo ti wà òkè ṣùgbọ́n ó ti kù díẹ̀ dájí. Ó pè é tí dókítà sọ fún mi pé kí n má ti lọ ṣiṣẹ́ wàhálà. Gbègbè tí ó sì kẹta ọmọ mi ó jẹ mo fi mórí lóko àgbàdo bí ìtìlẹ́ nìkan kan nínú oyún àti bàbá mi ti kú. Mọ́mí mi náà dẹ̀ lélẹ̀ oko òwú ní wà tán sàṣà àjá àjò káàkiri kò sí ẹnì kankan gbogbo mọ̀lẹ́bí bàbá kò sí ní tó ràn mí lọ́wọ́. Kí ló tẹ tí wọ́n ká àwọn ọmọ ìsídìí àgbàdo torí mo rí wọn. Tí n bá ti ta àgbàdo yìí ń fún wọn lówó wọ́n rí ibi lọ́dá náà tí wọ́n máa jẹ torí wọn ò tí ì jẹun àárọ̀. Àtàgọ́ mélòó lẹ ti wà níta báyìí? Àtàárọ̀ kùtù mo ti wà níta tó mọ́ ń jí lóko ẹ̀ láago 5 tí mo ń jí lọ. Ẹ ti máa ń jí lọ sóko? Bẹ́ẹ̀ ni sà. Láti lọ ra àgbàdo? Bẹ́ẹ̀ ni sà. So now tẹ́ ẹ̀ bá ní tàgbà ṣé àgbàdo yìí ló wù yín kẹ́ máa tà lọ? Àgbàdo kọ́ ló wù mí sá o. Àgbàdo kọ́ ló wù mí o. Àgbàdo ò wù mí. Ìgbà tí ìlẹ̀ nìkan kan lẹ́yìn Ọlọ́run ni. Kí ló wù yín? Mo fẹ́ máa ta ráìsì tútù ẹ̀wà tútù ni mo fẹ́ máa ta. Ni mo fẹ́ máa tẹ̀yìn yẹn jákòó ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi. Ìní bàbá kó tó rí pọ́kọ̀ mi wulẹ̀ lásìdẹ́ǹtì ló ti dà wọ́n mọ́ sí mi lọ́rùn tí ó wà wó mi. Kí ló dáṣọ ọmọ ìdọ̀tí báyìí? Kí ló tó gbogbo aṣọ ló ti dànù tán gbà tí mo yí tára mi ò yá àdẹ̀wò ra sọ mi
gbogbo aṣọ mi lọ sí kódà ẹnìkan ló bùn ọmọ mi ní tọrùn rẹ̀ yìí ló bùn kódà ilé ìfẹ́ sí kọ́mọ́lẹ̀ tra. ẹ imagine kí abiyamọ máa fi àgbàdo ìtọ́jú ọmọ 4 àgbàdo yóò tó 2000 gan kò tó gbẹ̀gàn wọ 2000 so wẹ̀ tẹ́ bá dẹ̀ wò bí tọ́jú kò sí yẹn ibi gọ́tà níṣẹ́ tójò bá rọ̀ ṣe bẹ́ẹ̀ máa ń jòkó náà nìyẹn. a máa gòkè sókè tójú ẹ bá ti pọ̀ bójú bá ti pọ̀ jù ní ẹ̀ la máa wà tèmi àtàwọn ọmọ mi torí pé wà ẹ ti tèmi ò gbé wàhálà tí n bá rẹ̀ mí díẹ̀ mo lè jókòó sẹ́yìn kí n ra sùn díẹ̀ ẹgbẹ́ kọ́tà yìí kélé yóò bọ́ síbẹ̀. so àwọn náà tó bọ́ ṣe ń yan àgbàdo. gbà tí o sì nǹkan kan náà tí wọ́n bá ṣe máa ń yan. ṣáwá ń lọ skul báyìí. wọn ò lọ sí skul tó gbà tí o sì wọ lọ́wọ́ kò sáà ti jẹ àti mu. wọn ò lọ skul mọ́ báyìí. wọn ò lọ sí skul. wọn ò lọ skul mọ́ báyìí. eléyìí náà ò lọ skul. eléyìí kan fẹ́ sí common entrance. eléyìí fẹ́ sí common entrance. ìgbà kí lórúkọ ẹ. Marvelous wọ́n gan. Mary wọn ò lọ skul báyìí. wọn ò lọ sí skul. ẹ wọ àwọn ọmọ wọn náà they are fine girls and fine boys obìnrin mẹ́ta àbí ọkùnrin kan bẹ́ẹ̀ rí fine boy lọkùnrin ẹ wọ àwọn àǹtí ẹ ṣé ẹ̀yin náà lọ skul. mi lọ skul rárá dáàdi mi kò lọ sí skul gbà tí o sì bàbá ní ìwà tí bàbá mi. now kí la lè ṣe fún wọn inú mi ti ẹ̀dùn for the fact pé wọ́n ń ta ṣé kò gbóná. kò gbóná dáàdi o. no kí ni ìmọ̀ òun wo. kò gbóná dáàdi. at least wọ́n gbìyànjú wọ́n ti ẹ̀ ń tàgbàdo wọ́n àtọrọ báárà wọ́n ti ẹ̀ ń tàgbàdo so ẹni tó fi lè mú kéèyàn ṣípá láti tarú eléyìí tó bá rí ìrànlọ́wọ́ yóò ṣe ń tó dáa ọ̀lẹ́lẹ́ lomi ẹ wo ẹ máa comment pé màá rí ìrànlọ́wọ́ ẹ máa sọ bẹ́ẹ̀ pé I will receive help pé màá rí ìrànlọ́wọ́ iṣẹ́ wo lè sọ pé ilé ṣe. ráìsì àtàmọ́ ráìsì àtẹ̀wà kúrò tẹ̀ sunkún. dájú ọ̀rọ̀ mi gbẹ ọkọ̀ àti kékeré ayé mi náà mo lè ti ń jìyà bọ̀ ìyá mo fi wà àwọn ọmọ mi kò sí nǹkan kan eléyìí gan fẹ́ ṣe wáyẹ́kì ìgbà tí ò sí nǹkan kan lóko tó di. èwo ló fẹ́ ṣe wáyẹ́kì. eléyìí ni wáyẹ́kì ẹ̀ dúró. ó fẹ́ ṣe wáyẹ́kì. bẹ́ẹ̀ ni wáyẹ́kì. eléyìí nǹkan kíláàsì wo ló wà. SS2 lòun wà bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ kò lọ skul mọ́. òun ló lọ sí skul. kíláàsì wo eléyìí wà. ó wà primary 3. primary 3. bẹ́ẹ̀ ni òun náà lọ skul mọ́ eléyìí primary kí ni. òun ló fẹ́ sí common entrance. primary 5 wọ́n wá ṣe common entrance. bẹ́ẹ̀ ni. bó ẹja ta tán pẹ̀lú ìdílé yìí ẹja wo bí Ọlọ́run ṣe lè lò wá fún fámìlì yìí tí gbogbo àwọn ọmọ yìí ò fi padà sí skul tí màmá wọn náà dẹ̀ fi bẹ̀rẹ̀ ọjà ibo lẹ̀ ń gbé. olúwo ń bẹ̀ ni mò ń gbé yàrá kan lèmi àtọmọ mi jọra ń kọ́ pọ́lẹ́pọ́lẹ́ bí ọ̀sùkọ́ta. ẹrẹ́ǹtì lé síbẹ̀ ni àbí ẹrẹ́ǹtì lé síbẹ̀ ni. ẹja wo nǹkan ọ̀nà mẹ́ta tá a lè ṣe fún fámìlì yìí number 1 àwọn ọmọ wọn tiẹ̀ ní ògo ọ̀la táwọn ọmọ yóò bá lọ skul mọ́ àwọn obìnrin wọn gboyún táwọn bá lọ skul mọ́ bẹ́ẹ̀ ni wọ́n gboyún ọkùnrin mi ò fún wọn ní chẹ́ńjì díẹ̀ wọ́n yóò fi ẹ̀tàn bá wọn lọ ẹ jáwo bí a ṣe lè dá àwọn ọmọ yìí padà sí skul náà wọ́n lélẹ̀ fẹ́ ṣe wáyẹ́kì ilé wà ní SS2 ilé ìfẹ́ ṣe common entrance ilé wà ní primary school káwo bá a ṣe lè káwọn ọmọ yìí padà skul 2 mọ̀mọ́ wọn ìtàn bá lè máa tà ráìsì ẹ̀wà wọ́n ṣọ́ọ̀bù kankan máa tà number 3 wọ́n ní yàrá kan làwọn sùn bó jẹ́ pé àgbà yàrá kan sí mọ́ á jẹ́ 2 room kan máa sùn bẹ̀ bó o láṣẹ ṣe ẹja dìde fún wọn ẹ ó dẹ̀ rí àánú gbà náà bá mi ṣíà fún ẹnìkan gbogbo ọwọ́ tó ń ṣe àlọ́kọ́lẹ̀ ìwọ náà ní oṣù kẹjọ lọ́wọ́ ẹni tó mọ̀ ó rí ìrànlọ́wọ́ ṣé lóòótọ́ lẹ́rìn àwọn ọmọ ìskul tẹ bá rí àánú. bẹ́ẹ̀ ni sàmà rán wọn lọ sí skul. ẹgbẹ́ àgbàdo yín ẹgbẹ́ kẹ́ni bẹ́ẹ̀ kẹ́ sọ pé ó ti sú wa bá a ṣe ń ṣe yìí. ilé-ẹ̀kọ́ ẹ̀sánú mi ó ti sú mi. bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn. mo ṣe ń ṣe wàhálà yìí ti sú mi. inú mi ò tí ì jiná mo fi mọ́kọ àgbàdo lọ́wọ́ tí ò sí àti. ẹni kìíní. inú mi ò tí ì jiná mo fi mọ́kọ àgbàdo. inú yín ò tí ì jiná that means pé operation tẹ́ ṣe ò tí ì jiná. bẹ́ẹ̀ni ọba tí o sì ń tàn mọ́ mi ò kàn mọ́ mi ó dìdàkudà. bẹ́ẹ̀ni bàbá mo lọ́dọ̀ fámìlì bàbá mi kálukú orí kankan ṣe fún láwọn náà yí mọ́ra wọn ni. nítorí ọlẹ́ ẹ̀sánú mi inú oyún àti bàbá mi ti kú. ọkọ̀ tó ti fi mí lẹ́gàn olóòlẹ̀ nìkan ẹ̀sánú mi torí Ọlọ́run mọ́jọ ọmọ mi ó dìdàkudà. ẹjọ́ torí ọlẹ́ ẹ̀sánú mi kàwé ọmọ mi gbọ́dọ̀ tó kàwé ẹjọ́ torí Ọlọ́run ilẹ̀ nìkan inú oyún àti bàbá mi ti kú. ìdá bàbá tó bí mi mọ́ kẹ́kẹ́ bí wọ́n bá pọ̀ mọ́ mi bí ṣe wà ẹjọ́ ẹ̀sánú ẹpẹ̀lẹ́ máa rí ànúgbà kí lórúkọ tiẹ̀ náà bọ́sẹ̀ Esther ẹ rí ànúgbà ìgbà àgbàdo yìí Ọlọ́run gbà báyìí ẹ̀yin wo lẹ́ẹ̀bà ń dìde sí wọn ṣé ẹ lákàntì bẹ́ẹ̀ni sà ẹ ní àkáǹtì ṣé ẹ mọ̀ lórí ọmọ mi mọ̀ ọmọ yín mọ̀ lórí ó mọ àkáǹtì yín ṣé àkáǹtì yín lè gbowó díẹ̀ ó lè gba owó nǹkan mẹ́ta la fẹ́ ṣe àwọn 4 ká dá wọn padà sí skul ká gba ìgbà àgbàdo yìí bọ́n tiẹ̀ wá ń tà á bóyá wọ́n ń tà lápò mélòó gbogbo ilé àwọn ti ká iṣẹ́ gidi kó dúró fún wọn then wọ́n láwọn ń gbé yàrá kan káwá gba yàrá kan mọ́ kó jẹ́ 2 rooms ẹ wo lọ́nà ó bá sí fáwa náà gbogbo ọwọ́ tó ràn wọ́n lọ́wọ́
oṣù yìí lẹ́ẹ̀rí ìrànlọ́wọ́ tó ga kò wá sí bó ṣe kéré tó kò sí bó ṣe nílá tó ẹ gbìyànjú láti ṣe nǹkan ẹ wá ṣíà ẹ torí bó ṣe ń ṣíà ẹ bẹ́ẹ̀ lọ́nà tẹ̀ náà máa là ẹ pín àkáǹtì yín. 32 35 91 95 farabalẹ̀ ó yá farabalẹ̀. 32 35 91 98 66 32 35 91 98 66 tó pè 32 35 91 98 66 báńkì wo. First Bank. Káyọ̀dé Aishat Kafayat. Káyọ̀dé Aishat Kafaya sẹ́yìn lẹ́ ń jẹ́ Aisha. Bẹ́ẹ̀ni sà. ẹ̀yin lẹ́ ń jẹ́ Kafaya. Bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ́ ń jẹ́ Aisha Kafaya. Bẹ́ẹ̀ni sà. Káyọ̀dé Aisha Kafaya. Bẹ́ẹ̀ni sà. First Bank àbí. Bẹ́ẹ̀ni. First Bank. Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ n bá yín pè ẹ yá máa pè fún mi kí n máa gbọ́. 32 32 35 35 91 91 98 98 66 66 again 32 32 35 35 91 91 98 98 66 66 First Bank Káyọ̀dé Aishat. Aishat Kafaya ẹ bá ń daràn lọ́wọ́ bò wọ́n ẹ ṣàyè máa jẹ́ àwọn ògùn ọ̀la ẹ wà wọn tí àwọn ọmọ wọn ìbá rí ìrànlọ́wọ́ ẹ mọ̀ pé ọ̀nà ó tún là jù bẹ́ẹ̀ lọ ẹ jọ ẹ bá ń dìde sí wọn ẹ bá ń dìde sí wọn ẹ bá ń dìde sí wọn ẹ wá ṣíà ẹ. ọmọ tẹ̀yìn náà ní dídàkudà ẹ ṣàánú mi torí ọlẹ́mọ̀jẹ̀ ọmọ mi ó dídàkudà yàrá kan là ń sún bọ́ọ̀sì kọ́tà gan ni yàrá yẹ kò sátìjẹ àti mo ló jẹ́ mọ́ ọkọ̀ rí oko àgbàdo inú mi kò tí ì jiná ṣùgbọ́n mo pé torí àtijọ́ àwọn ọmọ mi ló jẹ́ mọ́ ọkọ̀ rí oko àgbàdo ní ìyẹn mọ̀ mi kébi ó máa pa àwọn ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹjọ́ tó ń bẹ́ kọ́mọ mi ó kàwé kọ́mọ mi ó kà mí ìyá wọn ò kà inú oyún mu àti àbá mi ti kú mi ì lẹ́nì kankan lẹ́yìn Ọlọ́run. ẹ dìde so bóyá fẹ́ pè 07054 900 751 ẹ bá ń dìde lọ́wọ́ sí wọn ìbùkún ni fáwọn tó tún pín fídíò yìí because ẹlòmíì fẹ́ ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ kò rí fídíò yìí tẹ́yìn bá pín dọ́dọ̀ wọn á kàn wọ́n lára ìyẹn ní kẹ́ẹ̀sì jù ẹ ṣíà gan àwọn ọmọ yín ò ní jìyà àwọn ọmọ yín ò ní jìyà gbogbo bí ẹ̀yin náà bá dé ọ̀nà máa là fún yín God bless you ẹ ṣé ẹ ń gbé nǹkan máa lọ ẹ lọ máa tajà yín ẹ lọ máa tajà yín ẹ lọ máa tajà yín. ẹ jọ̀wọ́ èmi náà bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá wọn ṣíà ẹ bá wọn ṣíà ẹ jọ̀ọ́ ẹ bá wọn ṣíà ṣe mọ̀ tá a bá ṣíà dáadáa àwọn tó máa ṣàánú tó máa ràn wọ́n lọ́wọ́ wọ́n máa rí fídíò yẹn táwa náà bá dẹ̀ ti ṣíà bá tiẹ̀ fún wọn lówó àwa náà ti kópa kan tó ṣe pàtàkì nínú ayé wọn àna Ọlọ́run ò ní fi àwa náà sílẹ̀ ẹ ṣé o ṣàdúrà fún Àgbàlá Gabriel ní comment section ẹ ṣàdúrà fúnra yín àpèmọ́ra là ń pè tèmi dire kẹbà aláìkè fọ́nrán yìí bákan náà ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ẹ jọ̀ọ́ ẹ subscribe sí ìkànnì Only Jesus TV yóò dára fún wa bá ṣe ń ṣe bẹ́ẹ̀ láìpẹ́ á tún padà wá ní àlàáfíà